odò níwà kó má lójú pọn a gbọ́dọ̀ gbàgbé èdè ilé wa ó dẹ̀ yẹ ká máa sọ lè gbà gbogbo tó. adé àpẹ oníjà ní kí o. adé àpẹ oníjà ní kí o. adé àpẹ oníjà ní kí o. gbogbo ọmọ Àwórì lílé àti ìlú òkè òkun lọ́hùn àmì tọ́mí fẹ̀sìkò yìí ká mi kí wa pé atọ́kù alájà ti oṣù ọ̀kànlá eléyìí la ṣẹ̀ṣẹ̀ lòdélẹ̀ yìí lèlé ọjọ́ kìíní nílùú oṣù kejìlá ọdún 2018 àwàlélú Ìjànikin lọ́dọ̀ kábíyèsí wa líbí aláìlúwà ọba Muhammadu Afọlábí Àṣàfà aládì Oníjànikin ti ìlú Ìjànikin ọ̀dọ̀ ńlá wàwẹ̀ yìí léwẹ̀ ìṣẹ́ ẹ̀gbọ́ kábíyèsí wa àwọn bá wa kí gbogbo ọmọ Àwórì lèmi wò ń lẹ́tí libí ni o ẹ̀tí lòkèrè ni o àwọn bá wa kí gbogbo ọmọ Àwórì kẹ́ẹ̀ dárúkọ wọn fún gbogbo ọmọ Àwórì lè ẹ̀kúnrẹ́rẹ́. kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ́ máa pọ̀ sí káwọn olórí kan máa ṣiṣẹ́ bí ìlú Ìjànikin wa libí kéku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọ èèyàn ti kí á máa fọ òbí ọmọ ènìyàn ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì lèmi wòye lélẹ̀ ẹ̀tí lòkè òkun lọ́hùn ká dárúkọ yìí fún gbogbo ọmọ Àwórì lẹ́kùnrẹ́rẹ́. aláìlúwà ọba Muhammadu Afọlábí Àṣàfà aládì Oníjànikin tìlú Ìjànikin kingdom ní ìpínlẹ̀ Èkó kí gbogbo ọmọ Àwórì tilé toko wípé ẹ máa wo kí ti mi gbé o a máa gbére fún gbogbo wa o pé mo kí púpọ̀ wípé a kú ọdún a kú yèdún o a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wa o. léwẹ́ ìṣẹ̀ kábíyèsí ìlú Ìjànikin lẹ́nu ìwádìí tiwa a rí i pé ó jẹ́ kò ṣe ìlú làlẹ́ fọwọ́ lọ́sẹ̀ yìí lélẹ̀ Àwórì wa lébi ẹ bá wa ṣàlàyé ní ṣókí kí ìlú Ìjànikin ṣe jẹ́ abẹ́ ìjọba ìbílẹ̀ wo láwọn ìjọ ilé Ìjànikin wà lè ìpínlẹ̀ Èkó lébi. ẹ ṣe púpọ̀ ìlú Ìjànikin ó jẹ́ ìlú àtà ní gbogbo ìlú Àwórì so ìlú tí ó ti wà tipẹ́tipẹ́ ni láti kan bíi 15-16 centuries ago ló ti wà so ọ̀rọ̀ ìlú Ìjànikin ó dẹ̀ jẹ́ pàtàkì púpọ̀ ẹ ṣe elétò ó ní bí oníkálùkù ṣe dé ìlú díẹ̀ Ìjànikin láti Ilé-Ifẹ̀ ló ti jáde gbà táwọn jáde Ilé-Ifẹ̀ òun àti òòṣà Ẹlẹ́ṣọ̀ ló gbéra láti Ilé-Ifẹ̀ Benin náà wọ́n lọ sí Benin ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Ilé-Ifẹ̀ àti Benin òkòṣò ẹ̀ náà wà Ewékadì first ọba of Benin ọmọ Odùduwà ni was the son of Odùduwà. tí ọba aládì kúrò nílé-Ifẹ̀ pẹ̀lú òòṣà Ẹlẹ́ṣọ̀ tó ń lọ sí Benin ibi tí wọ́n ti ń lọ wọ́n pọ̀ lóòṣà tí wọ́n kó dání bẹ̀tí nǹkan tó kàn ṣẹlẹ̀ ní kúkúrú ni pé ìgbà tí wọ́n máa fi dé Ìbíní wọn ò rí òòṣà Ẹlẹ́ṣọ̀ yẹn mọ́ ó dí láàrin wọn ó disappear wọn ò rí ara ọba aládì kò wá balẹ̀ mọ́ láti ẹ̀ ti dúró ní Benin náà pàápàá ó ń láti fẹ́ wá òòṣà Ẹlẹ́ṣọ̀ yẹn padà torí inú kan gọ̀ọ̀rùn bókòṣó bá dídùn ẹ aláti wa náà ni so nọ́mbà wa títí ẹ dẹ̀ mọ̀ pé láyé àtijọ́
bí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ifá ni àwọn àgbààgbà wa ń lò láti fi béèrè láti fi wádìí nǹkan. Wọ́n bá bẹ̀rẹ̀ sí dá ifá láti bẹ̀ yẹn wọ́n wá títí gbogbo ibi tí wọ́n bá dá ifá ìgbà tí wọ́n tún dé Ọ̀tà wọ́n dá fáyẹn wọn ọba ibo ni ẹlẹ́sọ̀ọ́ báwo ló ṣe rìn kankan wọ́n ṣàn wá ń bọ̀ wọ́n dòsùké the same thing kankan náà ló tún ṣẹlẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ títí ìgbà tí wọ́n á dé Ìgbẹ̀sà náà dé Ìlámìrò nígbẹ̀sà ń bí Ìlámìrò náà bá dá ifá ń bẹ̀ yẹn wọn ò bá ní Ìlámìrò pàápàá ṣùgbọ́n ifá ń sọ fún wọn pé kán tó lè rí ẹni tó ń wá yìí wọ́n á kọjá omi kan tó wà ń bẹ̀ tó ń pè ní Lébìrì sódì kejì Lébìrì yẹn ló já sí Ológèǹbí pé wọ́n á kọjá ẹ̀ sẹ́yìn pé igi kan wọ́n wò lódì kejì pé wọ́n á dè dígi yẹn tí wọ́n bá kọjá omi yẹn sọ̀hún igi ìrókò ní igi yẹn wọ́n ní tán bá débẹ̀ ifá ní tán bá débẹ̀ kán béèrè lọ́wọ́ fá wọ́n á rí ẹ̀tàn wà ń bẹ̀ wọ́n bá ṣe gbogbo ètò yẹn ní kúkúrú wọ́n dé ìdígi ìrókò yẹn ìgbà tán dé ìdígi ìrókò yẹn wọ́n da ifá ifá ní ẹ ti dé ibi tó ìṣàyí wà ṣùgbọ́n kán máa wá káàkiri aginjù gbọ́ aginjù ńlá gbà ní àkókò yẹn kán máa wá kiri wọ́n á rí so igi ìrókò yẹn ó sì exist ní Ìjànikin ní tá ń bọ̀ so ọmọ ìrókò yẹn ṣe ń hù ó sì wà ní Ìjànikin ní wọ́n bá bẹ̀rẹ̀ sí wá ẹlẹ́sọ̀ yẹn ìgbà tán wá náà lọ rí ní aginjù abẹ́ igbó ńlá gidigidi tó wà ẹlẹ́sọ̀ rẹ̀ yìí wọ́n bá dá afá bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe é tó padà lẹ́yìn àwọn ó ní òun sáfógun lòun fi sápadà lòun fi wọlẹ̀ ìgbà tó dẹ̀ máa jáde ibi ló wá jáde sí ó ní bẹ́ẹ̀ ni kí ló sáfógun fún ọba aládìní kí ló ṣe tó ní bọ́ sí gbangba ó ní gbogbo bá tọ́ dé ogun akọ àwọn jagunjagun lòun fúnra òun wọ́ríọ̀ lòun pé nítorí náà kó má wọ́rì bógun bá dé àwọn á ja ogun yẹn ni nítorí pé ìjà lákì ọkùnrin ibẹ̀ láti mú orúkọ Ìjànikin jáde. nínú ìtàn yín sẹ́ orúkọ Ìjànikin ó ti jáde àwọn èèyàn lè mí gbọ́ Ìjànikin ibo láti mú orúkọ yìí jáde orúkọ yìí ti jáde lélẹ̀ ọmọ Ìjàlákin ọkùnrin ibẹ̀ láti rí orúkọ Kádúró ibẹ̀ láti mọ orúkọ Ìjànikin ẹ ṣé kábíyèsí ẹ pẹ́ lórí ìtẹ́ ẹ̀bá ńlá yín ẹ jẹ́ kí àwọn ọmọ Àwórì mọ ìrìn àjò yìí ìlú bó àbí sí ebe ẹ ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí lálákọ̀ọ́ bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ wẹ́rẹ́ títí Ọlọ́run á fi sọ pé pẹ̀lú àwọn alálẹ̀ Ìjàlikilibi náà á fi sọ pé èyí ló kàn ẹ ti gorí ìtẹ́ ẹ̀bá ńlá yín ẹ jẹ́ kí gbogbo ọmọ Àwórì kọ́ mọ nípa ìrìn àjò ayé yìí. ìlú Ìjànikin náà bí mi sí ìdílé ibi tán ti ń jọba ìdílé aládì kan náà tán ti ń jọba ní Ìjànikin náà bí mi sí so mo dàgbà mo lọ sí iléèwé mo dẹ̀ka lákòókò yẹn standard ló wà ní iléèwé ìgbà tí mo dé standard 3 tó jẹ́ pé bẹ́ẹ̀ ni agbára iléèwé yẹn dé gbà yẹn mo kó o ń bẹ̀ wọ́n bá díẹ̀ tí mo tún ṣe sí mo ń láti jáde lọ káàkiri lọ kà á ni so bẹ́ẹ̀ tìgbà tí mo dẹ̀ka èyí tí mo lè kà lákòókò yẹn kò kúkú tẹ̀ sówó lọ́wọ́ bàbá wa gbogbo káwọn apẹ̀rẹ̀ ká gégi ká ṣe kankan ká dọ̀dọ̀ la fi ṣe gbogbo ẹ̀ so èyí tá a dẹ̀ ṣe iṣẹ́ ìjọba tí mo fẹ́ wá nígbà tí mo kú iṣẹ́ olùkọ́ni ni mo ṣe fún nǹkan bí ọdún 13 sí 14
tí mo kọ́ gbogbo àwọn ọmọ àgbègbè wa ń bí wọ̀nyí pátápátá níwèé pátápátá mo dẹ̀ ti ń ṣe títí sálẹ́nu kan àárò fún lọ́lẹ̀wé àṣẹ kankan làwọn ìjọba sọ pé káwa lọ tó ń fi kún ìwé wa so yẹn á gbé mi lọ sí college teacher training college nífàkọ̀ so ibẹ̀ náà ni mo wà tí àwọn ìlú fi bú mi láti jẹ ọba níjànìkí nítorí pé bàbá mi ni mo succeed lórí ọba ìgbà tó jẹ́ pé ìdílé kan náà ti ń jọba ní ìjànìkí bàbá tiẹ̀ ló kóun náà tó jọba bàbá títí ó fi kàn mí náà báyìí so mo dẹ̀ dúpẹ́ lọ́lọ́run pé ìgbà tí mo débí kí ni màá ti ṣe láàrin àwọn ọmọ Àwórì kí láti máa ṣe mo ń láti sọ́ra mi dà gẹ́gẹ́ bí àwọn náà mi ò rò pé bó ti lọ síwájú bó ti lọ òkè bó ti ṣe kankan torí kí n bá lè ṣe ọba lórí wọn dáadáa mo dàbí àwọn náà so tá a bá ń ṣá ojú ọ̀nà èmi ló bá kọ́ bàdá tá a bá fẹ́ túbì kan ṣe láàrin ìlú èmi ló bá kọ́ bàdá wọ́n dẹ̀ wá wọ̀ tí n bá ti bàdá kí làwọn yòókù tó ṣe so bá ṣe díẹ̀ títí inú gbó pátápátá ni mo bá Ìjànikin a lè tá a bá amọ̀ra wa bí ara wa bá ti kọjá lóko báyìí tá a bá rí pẹ̀sẹ̀ lójú ọ̀nà a máa mọ̀ pé lágbájá ẹ ti kọjá o so ilé gan pàápàá ilé amọ̀ ilé kí ilé ọ̀pá ni mo bá bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́hún pé nípa pé àìfọlọ́hún lẹ̀ ọlọ́hún wà pẹ̀lú wa ó kọ́ mi mọ̀ ọ́ ṣe so mo ti sọ ìgbẹ́dìgboro nísìnyí téèyàn bá dé Ìjànikin tèmi yìí á yà á lẹ́nu pé Ìjànikin ló wà so torí náà kọ́ Olúwa sò ràn mí lọ́wọ́ púpọ̀ tó bá wà ní Ìjànikin iléèwé tèmi ò rí kà lọ títí lọ́jọ́ yẹn gbà tí mo kọ́ dé òní mo kọ́ mú gẹ́gẹ́ bí àkọ́kọ́ fọkàn sí àti security fún ààbò àwọn ọmọ ìlú mi so mo kọ́lé ọlọ́pàá mo fún àwọn ọlọ́pàá free of charge láti fi rí sí ìdáàbòbò wọn iléèwé ìyẹn tẹ̀ wá níye ṣé primary school kan la dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ and that was Anglican primary school ó ti di rẹpẹtẹ nísìnyí o àwọn aládàáni pàápàá tó pọ̀ tí wọ́n ó pọ̀ jù jẹ́ kí n sọ fún ẹ̀ ní church téèyàn bá wà ní Ìjànikin tó bá bẹ̀rẹ̀ níléèwé àkọ́bẹ̀rẹ̀ kan ní Ìjànikin títí ó máa fi kó ní yunifásitì kò ní kó mbẹ̀ kò ní jáde ní Ìjànikin so wá jẹ́ kí n sọ ibi the educational zone have many colleges and universities. ẹ ṣe bẹ̀rẹ̀ ìṣàkóso Olújànikin ni pẹ̀lú agbára àwọn alálẹ̀ ọmọdé lè fi jẹ́ ẹ̀ẹ́dẹ̀fàgbà ló kó tó di pé a máa tẹ̀ tó wá tẹ̀síwájú ewu ìjà wa lugú lè jẹ́ ń gbé wa bọ́ sóde lórí ètò yóò ju wípé èdè wa Àwórì bẹ́ẹ̀ tí wọlé ọmọ Àwórì mẹ́sẹ̀ kò gbọ́wọ́ àmì sọ kẹ́ẹ̀tì máa ṣègbàdì jẹ́ pé èdè Àwórì wa yìí kò ní wọ mi iná yẹn ti jó àjò ṣe yìí àwọn kan ló sọ̀rọ̀ kíní yóò gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀yọ̀ ohun ìbò kẹ́ẹ̀ tí mi wá kọ́ Yorùbá lè Nàìjíríà wa lè ibi káàtì máa ṣègbà abá kò lórí tèdè wa Àwórì àtọ́bọ́ sí ọ̀rọ̀ ìwà àbáláyé wọn ẹ̀sọ́ ọ̀sẹ̀ pé gbàna mi bọ̀ àwọn débì kan gbéfá ká gbéfá mọ́lẹ̀ àmọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ti dé ọ̀dọ̀ ọmọ Àwórì mẹ́rin bó ti tọ́ kan ò ti sí o kí bá ti gbà láti máa ṣe o káàtì máa ṣègbà lè jẹ́ pé àṣà wa ìṣẹ̀ǹbáyé wa gbogbo ẹ̀ láti mí pa tìṣẹ́gbẹ́ oṣù àtọ́ lè mú ká máa gbé wọn dìde díẹ̀díẹ̀ ẹ̀yẹ ká là wá lọ́yẹ rẹ̀. odò níwà kó má lójú pọn a gbọ́dọ̀ gbàgbé èdè ilé wa ó dẹ̀ yẹ ká máa sọ lè gbà gbogbo torí tá bá ń wá nǹkan kan so ó lè jẹ́ inú ara wa ló wà lídìí kìíní yẹn
tó bá jẹ́ pé èdè abínibí àbí èdè àwọn míì la fi ń sọ àlímọ̀ ká ti jẹ́ wọn ká bá tẹ̀ tàn kàn dé wọlé lásán pé ẹ máa wo ẹ káàárọ̀ o onítàn wa wò pé jẹ́ kí n ṣe ọmọ ọdún mi lè wà ara òun náà pàápàá tó yá á wá fètí sílẹ̀ fún nǹkan tí onítàn bá wá sóhun torí náà kọ́ èdè abínibí ó ṣe pàtàkì ẹ má jẹ́ ká gbàgbé ẹ ní ti àṣà ìbílẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ gbàgbé orísun ẹ̀ ṣùgbọ́n nǹkan tí ó wà ń bẹ̀ ni pé tọ́hàn bá tiẹ̀ tún lè ṣe dípìlẹ̀ bíi ti àwọn àkọ́kọ́ torí civilization tó dé kọ́ máa ṣe kọ́ máa gbàgbé ẹ̀ kọ́ dẹ̀ máa ṣe tìfẹ́tìfẹ́ ni wọ́n fẹ́ràn ara wọn wọ́n máa ṣe ni pé bó bá máa pa bó bá máa pa bó bá máa bù lẹ́sẹ̀ ìyẹn ò dá láyé tá a wà yìí mọ́ ìyẹn ló ń gbé oníkálukú sá fún nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n tèmi ṣá ni pé kò sí nǹkan tó ju Ọlọ́run lọ láyé. ìwé yìí kábíyèsí àwa a ti rí ìpolówó ti wà lóríṣiríṣi lóde kábíyèsí oníjà ní kí ọba aláyélúwà Muhammadu Afọlábí Àṣàfà JP pé bàbá mi má ṣe ọdún 5 ó dílé 50 àwọn èèyàn wo ní kí ọmọ Àwórì ká máa torí lè gbà ẹ àní ọmọ Àwórì ọ̀hún mi kò lójú oṣó ọ̀hún mi bára wọn ṣe ọ̀hún nífẹ̀ẹ́ àwọn èèyàn wo láwọn máa ṣèrètí lẹ́jọ́ yẹn torí kí Ọlọ́run kó dẹ̀mí gbogbo wa sí àkáwà àtọ́wà níbi lẹ́jọ́ yẹn pẹ̀lú. 50 tí mo fẹ́ ṣe yìí ayé agbó ọ̀run àmọ́ o area kan nílùú ayé yìí tí ò ní wá kábà sọ pé Àwórì tá a ti máa ṣe nǹkan gbogbo wọn ló ti gbáradì pátápátá so torí náà kọ́ oríṣiríṣiríṣi àwọn èèyàn àwọn ọba lóríṣiríṣi ló máa wá nítorí pé àwọn èèyàn mọ irú ipò tí mo kó láti ìgbà tí mo ti dórí oyè o ni wọ́n fi ń fún mi ní award káàkiri mo gba award títí mo tún gbà ní national wide so award tẹ̀jẹ̀ nǹkan fún mi wọ́n fi ń ta mí lọ́rẹ ni tó pọ̀ gan-an gbà tó ń sọ pé ọmọ yìí o ọba yìí dáa òun ló ń jẹ́ kébì náà pàápàá máa túraká láti máa mọ bí ṣe máa ṣe fáwọn èèyàn Ọlọ́run náà dẹ̀ wà pẹ̀lú gbogbo wa so nítorí náà kọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló máa wá síbi ayẹyẹ náà mo dẹ̀ fi àkókò yìí pé gbogbo everybody o tí ò bá yìí mọ̀ pé ó fẹ́ ṣẹlẹ̀ gbogbo wọn ni kó wá bá àṣàjọyọ̀ o Ọlọ́run àjẹkẹ́ ọba pé kò yí sí láti lo ọba èèfì pàápàá nílẹ̀ Àwórì for 45 years kò yí sí adúpẹ́ fọlọ́run Ọlọ́run àtúbọ̀ máa tọ́ wa síwájú mo máa fẹ́ràn àwọn ọmọlúbi mi ń jẹ́ kí nǹkan kan kó bàlé wọn táwọn náà bá fọwọ́ fa nǹkan tó jù wọ́n lọ gbogbo ọ̀nà tí mo mọ̀ mo fi ń dáàbò bò wọ́n Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wọn Ọlọ́run á dúró tì wọ́n òkè náà máa lọ wọn nílọlẹ̀ ilé gbogbo wọn arójú ọ̀nà wọn aráyè wọn ò ní ṣẹ́kù wọn ò ní yànkú àdúrà mi ò dúró lórí wọn nìkan gbogbo àwọn èèyàn tó wà nílẹ̀ Àwórì gbogbo ilẹ̀ Àwórì pátápátá ọmọ Àwórì pátápátá àwò náà ò rí mọ́ ó ti fò Ọlọ́run á dúró tì wọ́n. bó bá ti di ọjọ́ 16 nínú oṣù làwàyé oṣù 12 làwàyé ìyẹlé kábíyèsí wa náà máa ṣe ayẹyẹ àṣekágbá ti ọdún 50 lórí àléfà. kẹ́ oníkàlùkù lè fi sọ́kàn a ti ṣe ètò bá a ṣe máa ṣe ayẹyẹ yẹn torí ọ̀sẹ̀ kan la máa fi ṣe gbáko so tó bá di 9 Sunday ní on the 9 ní Sunday la máa bẹ̀rẹ̀ báyìí ṣe máa bẹ̀rẹ̀ ọpẹ́ la máa kọ́ fi bẹ̀rẹ̀ ọpẹ́ ńlá fún Ọlọ́run fún iṣẹ́ tọ́lọ́run ṣe fún wa níjànìkì àti tó tẹ̀ dá ẹ̀mí mi ká pa sí ọpẹ́ la máa kọ́ dá fún Ọlọ́run torí náà tó bá dijọ́ yẹn gbogbo onígbàgbọ́ tó wà ní ìlú Èkó yìí ló máa wà bí
tó bá dijọ́ kejì Monday so a máa ṣe ti ìbílẹ̀ gbẹ̀du ọba á wá dáhùn gbogbo ayé á mọ̀ pé à ń ṣe ayẹyẹ fún ọba níjọ́ yẹn. Gbogbo àwọn tó bá wà lù àwọn olóyè ni àwọn tó ń bá gbèlú ni gbogbo wọn máa kí ọba máa rárí fọba. Ìyẹn la máa ṣe níjọ́ yẹn tí ìlú máa dùn rẹpẹtẹ. So ní ọjọ́ Tuesday èmi láìka àwọn ọmọléèwé púpọ̀, gbogbo àwọn ọmọléèwé la fi ọjọ́ yẹn lẹ̀ fún táwọn náà máa wá. Gbogbo iléèwé tó wà ní agbègbè wa ń bí gbogbo wọn ló máa wá sí ibi ayẹyẹ ní ọjọ́ yẹn, àwọn ló ní ọjọ́ yẹn. So tó bá di Wednesday a ṣe ìfoyèjẹ installation fún àwọn tá a bá máa fi oyè dá lọ́lá, ìyẹn fún Wednesday yẹn. Tó bá di Thursday gbogbo àwọn ọlọ́jà pátápátá lágbègbè wa ló máa fi dùnnú hàn láàfin. So torí inú àwọn èèyàn dùn púpọ̀ fún nǹkan tó lọ ń ṣe fún Aníjàníkí. Àwọn youth, àwọn obìnrin tó sọ pé àwọn ò gbẹ́yìn o, àwọn jọ máa ṣe ìjọ ẹni. So àwọn ọlọ́jà àti àwọn ọ̀dọ́ obìnrin àti gbogbo wọn pátápátá ló gba òde kanjọ yẹn. Ọjọ́ Friday jẹ́ ti Muslim. Saturday àwọn tó bá máa yò ta wọ́n máa ta, àwọn tó bá mọ lúdò ta wọ́n máa ta, wọ́n máa play gbogbo kínú wọ̀nyẹn. So àwọn ọmọ footballers àwọn náà á ṣe tiwọn lórí pápá, gbogbo ẹ̀ á kárí gbogbo wọn. So tó bá wá di ọjọ́ Sunday the final day, bó bá ṣe mọ ijójó, bó bá ṣe mọ oúnjẹ jẹ tó bá ṣe mọ aṣọ wọ̀ tó délẹ̀ ọjọ́ yẹn dorúdorú ayẹyẹ ni, ayọ̀ ni. So Ọlọ́run náà fún wa ṣe. Eléré tó máa lò fún wọn dáadáa ti rẹ́dì táwọn náà máa gbádùn. So eléré tó popular táwọn náà mọ̀ ló máa wá ṣeré fún wọn. Olúwa dẹ̀ fún wa ṣe. Kábíyèsí wa ẹ ti wá dá ọjọ́ yẹn pẹ̀lú agbára àwọn alálẹ̀ ti ìlú Ìjànikin a ò ní da lé ikú lọ́wọ́, a ní da láìsàn lọ́wọ́. Ẹ̀ka yìí lè mọ́jọ́ yẹn pẹ̀lú gbogbo ọmọ Ìjànikin, gbogbo àwọn ìgbìmọ̀ lẹ́tí yàn lẹ́tí báyìí ṣètò kí gbogbo alẹ́ dùn kí káwọn lè bá àwọn ọmọ Àwórì ọjọ́ yẹn lè mọ̀ pé kábíyèsí yìí ẹ ti pẹ́ lórí ìtẹ́ ayẹ wa lè ló Ìjànikin àwọn olùwà bá ń bọ̀ lé ọjọ́ yẹn lẹ́tí wá báyìí ṣayẹyẹ àbámọ̀ tẹ kó libran gbé ti mẹ́bọ̀ kò ní jẹ́ ti kálukú wa lásìkò tí ìlú Ìjànikin eku á máa ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ, ọmọ èèyàn máa fọ òun bí ọmọ èèyàn. Ilẹ̀ bá ti wá mí dè lórí ìtẹ́ yìí, agbára àwọn alálẹ̀ l'Àwórì láfi mí ṣàdúrà yìí fún yìí, èyí ló rán wa léṣẹ́. Ilẹ̀ bá ti mí dè lásìkò tí àwọn alálẹ̀ wọn bá yìí dè, ilẹ̀ bẹ́ẹ̀ ti mí tú àwọn alálẹ̀ wọn bá yìí tú. Ọjọ́ yẹn wà ní rèrè Ìbàdàn láàrin pálọ̀. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí, àmàrí yìí bá o. Ẹ̀yin ọmọ Àwórì lèmi wò wá lélẹ̀ lọ́hùn, ajẹ́bá àmàrìmọ́dé lè ìlú Ìjànikin lè lírí ẹ lọ́dọ̀ kábíyèsí wa aláìlúwà ọba Dr. Muhammadu Afọlábí Àṣàfà Olíjànikin ti ìlú Ìjànikin bá àmàrìmọ́dé lè ní rí ẹ. Àti sọ fún wa ẹ má tẹ àìtọ́ mi rán wa létí, ẹ yí ká gbà wá ẹ̀bẹ̀ láàmì bẹ̀ àwòṣàkọ. A sọ fún wa lẹ́yìnpẹ́ yìí lè la ṣe iléyà kọjá, Libọ́lágbé ti lọ sí ìlú Ìgbólógun lọ́kọ̀ ojú omi lè dà wá lù, gbogbo oníṣẹ́ wa ló lápàdánù sínú ìṣẹ̀lẹ̀ yẹn. Àmọ́ adúpẹ́ ẹ̀mí àti rọgbà ọmọ Àwórì pé kẹ́ yé ká ràn wá lọ́wọ́. Ètò yìí ò gbọ́dọ̀ kú, àwọn èèyàn mi pè wá pé kí má kú kó wá tẹ́ pé kètò yìí kú, ẹ yé wá bá ìbá ká, ẹ yé ká ṣèrànlọ́wọ́ fún wa. Ògo Àwórì ò ní wọmi o, nínú ọ̀rọ̀ Nàìjíríà lápapọ̀ Àwórì a ò ní gbé ilé bẹ́ẹ̀ o. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí o, Ọlọ́run á máa ràn wá lọ́wọ́ o. Ilẹ̀ Àwórì arójú, ilẹ̀ Àwórì aráyé o. Adé àpẹ́ oníjà.